káàkiri àgbáńlá ayé ẹ máa kú dédé àsìkò yìí ẹ máa káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣírí ayé pẹ̀lú Yèyé Oge àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdú ní Ìkòròdú ọ̀gá ọmọ ìlú Kúmẹ́dẹ́ àti dé bí a ṣe ń dé a sì mọ̀ wípé gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀yin èèyàn títí wa olólùfẹ́ wa ará wa lógún náà la máa mú wa fún yín ọ̀rọ̀ àgbà ìmọ̀ràn ìṣe àti ẹ̀kọ́ bá ṣe lè pèlè ayé káàkiri àti bí a ṣe lè gòkè àgbà náà la máa ń sọ àtàwọn òrírí ayé kankan náà la máa mú wá fún yín lórí ètò yín ètò wa àṣírí ayé lórí ètò lẹ́ni kí la fẹ́ mú wá ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ibo la fẹ́ parí ẹ̀ sí ẹ máa bá wa ká lọ bàbá Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbòdú ogun nìkan wọ́n wà ní agodo ń bí bàbá ẹ bá mi káwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. ṣé Yèyé Oge ìyá olóyè ní kóòdù yàrá ní etí yìí táwọn ará ní jẹ. òkè òkun ló ti mú wá ó ti ṣòdì ló ti ta nílẹ̀ Haúsá ó nílò báwọn bòròró ní. káwọn bòròró tí wọ́n máa ń tàgún mú ń jọ. ọ̀rẹ́ wa yẹn ń wọ̀rẹ̀. àwọn máa ń tóbi bẹ́ẹ̀ lè bí rí lórí wọn àwọn pé tìlú òyìnbó lè tòkè òkun ni. tilẹ̀ kọ́. àbájọ jọra wọn lọ́nu ẹ̀yin náà ní pẹ́ palẹ̀ mọ́. àmín àmín. ẹ wá fáwọn alẹ́. ẹ̀yin lọ ẹ̀yin dé ni ẹ̀yin ò gbọ́dọ̀ kúrò níbí oríta gbódú tẹ́ bá lọ wọn ẹ lọ gba tẹ́gùn ni ẹ wá padà wá bí oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta. alẹ́ nìṣẹ́ ń sọṣẹ́ kí Tinubu lọ dàbújá mú. kẹ́hìndé oríta gbódú mú. wọ́n fi yẹn lẹ̀ fún mi gbogbo ẹni ọba wo lóṣòdì. oríta gbódú ni ẹnìkan ni ẹ bá ń kó lọ sí kòdú garage gan. ìyọ̀nba àgbèsí àṣẹ express yìí fẹ́ oríta gbódú yẹn. wọ́n ṣàfilẹ̀ fún bàbá Alubarika ló ní gbódú. Aworawo Agbaaye wà ní. yóò dá wọn nìyẹn. ẹ̀yin ará lé lórí ètò lẹ́yìn bàbá ètò ẹ̀mọ́kọ́ta mú wá lẹ́yìn ìdí tí a fi ń sọ yìí pé eléyìí la máa kọ́kọ́ fi síwájú lẹ́yìn láti fi pè é pé à ń bọ̀ òun ni pé fẹ́rẹ́ ẹ̀rọ tá a bá ti gbọ́ nǹkan báyìí àmọ́ pé kí bàbá Alubarika kí lẹ́yìn tó rí sí o ní ìkan nínú àgbà òṣèlú kan tí a forúkọ bò láṣìírí ó wà nínú ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí náà ń ṣèjọba lọ́wọ́ ṣùgbọ́n a forúkọ bò láṣìírí ó wá sọ nímọ̀ràn tiẹ̀ wọ́n dẹ̀ ní ojú làgbà ń yá àgbò yẹnu yíyá nǹkan tó rí nǹkan tó gbọ́ òun ló bà lẹ́rù tó fi ní ó wá sọ pé kí àwọn ọmọ Nàìjíríà ká kún fàdúrà gidi nítorí May 29 tó dẹ̀ kú bíi kò tiẹ̀ pọ́sẹ̀ kan gan mọ́ tó kù báyìí torí ẹni ní 17 May 29 ó nítorí pé war táwọn ogun táwọn olóyìnbó ń pè ní war ó ní ó ṣeé ṣe ó ṣẹlẹ̀. Yèyé Oge yẹn lẹ torí ẹ̀ wá báyìí. ìyá torí ẹ̀ wá o pé kí lẹ́yìn tún rí sí o torí ẹ tí kúrò lórí awọ ẹ sì ń tà á pé kí lẹ tún rí iṣẹ́ lóòótọ́ ni. ṣó ẹ rí ọ̀rọ̀ yìí ìgbà tá a ti tọrọ sọ lọ́lọ́run ti ń fún wa lọ́rọ̀ sọ. kí ni mo wí. nígbà tẹ́ ẹ ti tọrọ sọ. lọ́lọ́run ti ń fún wa lọ́rọ̀ sọ sórí ní ayé Ṣàgàrí àìtọrọ sọ ń gbà náà tá a bá la tọrọ sọ à ń tanra wa ní abẹ́ àwọn bàbá la wà lọ́lọ́run ti fi hàn wá pé Ṣàgàrí ni ó wọlé aago 4 lọ́rọ̀ yí padà bàbá wa ńjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ Awólọ́wọ̀ ni wọ́n o èmi wá ń pè wọ́n ṣàkíyèsí pé n tèmi ń rí yìí o tẹ̀sùbá tèmi ń fà ilé tèmi ń kà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ó dẹ̀ kẹrin o Awólọ́wọ̀ yìí ó padà já sẹ́yìn o Ṣàgàrí mo rí wájú àwì bẹ́ẹ̀ ńgbà ó di pé ó dayé ìdí àgbọn pẹ̀lú Buhari náà ń jọ́ náà lọ́hùn mo ní kìtìkìtì tí wọ́n ṣe ń jọ́ náà lọ́hùn ráìsì dé o Buhari gbàjọba o ìdí àgbọn gbàjọba o mo ní ẹni mo sì tún wá rí lẹ́yìn pátápátá n ló tún bọ́ wájú yìí ń jọ́ náà lọ́hùn ó tún di Babangida
Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ẹ wá ka ọjọ́ náà sísìn. Ẹ wá ka ọjọ́ náà sísìn. Ẹ wòjọ́ tí mo ti sọ fún yín pé ọ̀tẹ̀ wà ńlẹ̀, ọ̀tẹ̀ wà ńlẹ̀, àwọn èèyàn ń dáná ọ̀tẹ̀, àwọn èèyàn ń pète ọ̀tẹ̀. Ọjọ́ náà tó bá ti ọjọ́ Monday tó ń bọ̀ yìí ní gba iṣẹ́ kankan mọ́ látòkèèrè. Ọjọ́ Monday tá máa mú yìí. Tó eléyìí kọ́ Monday tó ń bọ̀ lọ́hùn. Ok, lẹ́yìn eléyìí tó máa tẹ̀lé. Màá wà láti fún pé mi gba iṣẹ́ kankan mọ́. Ń fèsì àdúrà orílẹ̀-èdè. Ọjọ́ wo wá là sí? Ọjọ́ wo là bẹ lọ́hùn rẹ̀? Ọjọ́ wo là gbàdúrà rẹ̀? Ọjọ́ náà lọ́jọ́ náà kù jọ́ méje gẹ́gẹ́ tí wọ́n á bọ́ sínú ìjọba. Ṣẹ́ǹgẹ́tì ọ̀rọ̀ mi ṣe bí 29 ni ó bọ́ sí. Àwọn ò gbàgbé ọjọ́, ọlọ́jọ́ ń kájọ́, ẹ̀dá gbàgbé ni. Ṣé ẹ rí ọ̀rọ̀ ọ̀tẹ̀ wọ́n ń pète ọ̀tẹ̀. Ẹni ó sọ bẹ́ẹ̀ kò parọ́. Kí ni mo wí? Ẹni tó sọ parọ́. Ṣùgbọ́n kò rọ́rọ̀ sọ. Gbogbo agbára Fìrìhàó náà ní agbára. Kí ni mo wí? Pé Fìrìhàó náà ní agbára. Fìrìhàó náà ní agbára. Ọlọ́run tó dá Fáráò, tó nígbàgbọ́ ń pè ní Fáráò, ní mùsùlùmí ń pè ní Fìrìhàó náà. Músá ni lo nígbàgbọ́ ń pè ní Mósè. Ṣó ń gbọ́ mi? Ọ̀rọ̀ ẹ̀sìn ò fàjà wà làálàá ní làákàyè. Ọ̀gbọ́n mi, mọ́jà tí lọ bẹ̀rùn, ó lé Músá pẹ̀lú agbára rẹ̀ ló fi lé dé tí òkun. Kò dúró ńgbà Músá wọnú òkun. Làákàyè rẹ̀ ò dúró. Ó ti mọ̀ pé jọ́nà ló wọ́n parí. Ó fojú kéré rẹ̀. Ẹ mọ́jà máa fojú kéré nǹkan o. Ẹ mọ́jà máa fojú kéré nǹkan o. Ó fojú kéré Músá pé ta ni ọmọ tí wọ́n gbé sínú àpótí. Ńgbà wọ́n ń pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún, alágbègbà dágbègbà, gbogbo nǹkan ló máa ń ṣẹlẹ̀ o. Ọlọ́run máa ń fi nǹkan hàn yàn o. Ṣùgbọ́n lérí Ọlọ́run máa ń ṣẹ, àdúrà máa ń ṣẹ o. Alágbègbà ló dágbègbà. Ó dà wá níwọ̀ torí níbi tí Fáráò dé ojoojúmọ́ ni wọ́n máa ń dífá fún. Ń bọ̀ wá dàmọ́dún, onífá rẹ̀ wá sọ fún pé ọmọ kan ní ọ̀bọ́lá rẹ̀ yìí jẹ́ gbogbo tó ń ṣe yìí, ọmọ kan náà ni ó tẹ̀ ọ́ rí. Wà ló dà òun bọ́ tuntun dà. Ọkùnrin lọ́mọ òun jẹ́ àbóbìnrin. Ọba tó dà lọ́mọ ọkùnrin olólo ó ti lóògùn. Ó ní ó ti ní òògùn. Kí ni wá lóògùn rẹ̀? Tí wọ́n bá ti bímọ ọkùnrin nínú ìlú, kọ́ máa pa níjọ́ náà. Wọ́n wá ń pa ọmọkùnrin, wọ́n wá ń pa ọmọkùnrin. Nígbà wọ́n wá bí Músá, wọ́n wá ka àpótí, wọ́n wá jù síbi omi, wọ́n gbé lọ bá. Èmi ò ní fọwọ́ ara mi pa. Kó lọ ké Fáráò lọ pa fún rẹ̀ létí òòṣà rẹ̀ lọ́hùn níbi omi. Omi wá ń gbé, omi wá ń gbé, omi wá gbé, ó wá gbé débi òòṣà rẹ̀ tó dá. Torí bí tí Fáráò níbi òòṣà rẹ̀, gbogbo omi ò dúró. Tó bá débi tí ń ṣàgbára. Wo Ọlọ́run dá nǹkan. Ẹni bá ní òòṣàyé, ẹni bá ní òṣèèyàn, Ọlọ́run má jẹ́ orí jà ayé, Ọlọ́run má jẹ́ orí jà èèyàn. Níjọ́ tí èèyàn bá fi hàn, yóò mọ̀ pé èèyàn ń bẹ. Ó sì dúró síbẹ̀. Àṣà àtàwà jáde. Wá ní. Kí ló wà nínú àpótí? Ọba fà. Òun ò sì bímọ fún Fìrìhàó náà. Gbogbo bó ṣe ṣe ayé ẹ̀ tó kò bímọ. Òun ni pé tálábùrú bá bímọ, ìwà rẹ̀ náà lọ́mọ rẹ̀ ó hù
lọ́lọ́yìn fi faláburú míì lọ́mọ ọ̀rọ̀ lọ ọbẹ̀ lónìí wọ́n bọ́mọ wọ́n já àpótí àṣà àtàbà ni wọ́n bá rọ́mọ ń bẹ̀ ẹni látijọ́ ta ti ń wọ́mọ òòṣà fún wa lọ́mọ lẹ́nu kí ni mo wí. olóòṣà fún àwọn lọ́mọ lẹ́nu. wọ́n bá wọ́mọ wọ́n wá ń tọ́jú Musa wọ́n wá ń tọ́jú Musa wọ́n sì ń pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọmọ láàrin ìlú. Musa dàgbà sábẹ́ Fìràwọ̀ náà o jẹ́ kí n tó wá sọ̀rọ̀ kan lónìí tọ́rọ̀ kan bẹ̀rí gbogbo àfáàyè ètò tá à ń ṣe yìí kò sọ pé ká máa kì í ṣètò pé ààyè ò gbà wá lórí àyà ààyè ò gbà wá lórí pé ká gbé Kùránì kalẹ̀ lórí ẹ̀ ni ṣe gbádùn ọ̀rọ̀ mi tó gbogbo aburú tí Fìràwọ̀ náà ṣe láyé òun pẹ̀lú àṣà àyàwó rẹ̀ wọ́n jọ ṣe ni torí kò níyàwó méjì gbóló àṣà sì di ẹni Ọlọ́run Fìràwọ̀ náà sì di ẹni iná ìwà wo ló wá wù Ọlọ́run ẹni Allahu Akbar tó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ńgbà ní àmọ́ rẹ́rìn gbogbo alágbára ayé ní máa ṣàwàdà gbogbo ẹni tó lọ́hùn ṣe ní alágbára ayé kì í solóṣònú èèyàn nàmbà wánù ńgbà tí ó wá sí bẹ́ẹ̀ ó sọ pé tí a ṣe àkà sọ fún Fìràwọ̀ náà ni pé mọ́ pa Musa tọ́lọ́ ní í ṣe wàhálà rẹ̀ ṣe pọ̀ lórí ọmọ yìí báyìí ìwọ sọ̀rọ̀ sí mi bọ́kọ ẹ̀ ṣe ń dọ̀rọ̀ padà Ọlọ́run sì ní ìwọ ti dẹni Ọlọ́run ìwọ ti dẹni Ọlọ́run àṣà ẹni Ọlọ́run ni má pa Musa nìkan ṣoṣo tó sọ ló fi dẹni Ọlọ́run ìyẹn lè sọ̀rọ̀ ẹyọ nìkan kó dẹni Ọlọ́run ó ní pé gbogbo èèyàn tí máa bá èèyàn jẹ́ gbólóhùn ẹyọ kan ti bà tiwọn jẹ́ àwọn èèyàn tí wọ́n máa sọ̀rọ̀ burúkú sí yàn gbólóhùn ọ̀rọ̀ kan ti bayé wọn jẹ́ tí wọn ò fura bàbá wa ni má pa á ló fi di ṣùgbọ́n kò gbà ó lé kò gbọ́ sí lẹ́nu ó lé débi omi Musa kọjá Fìràwọ̀ náà wà láàrin omi pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ lẹ́rọ̀fọ́ bá ń gbá wọn mú lẹ́rọ̀fọ́ wọn ń gbá wọn mú nínú omi òun náà ni Fìràwọ̀ náà parẹ́ sí ńgbà òdìjọ́ kẹta Ọlọ́run dá a padà kò dá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà ẹni Allahu Akbar Ọlọ́run ní gbogbo ẹni látijọ́ náà ni pé gbogbo ẹni ó bá kú sómi tó bá dijọ́ kẹta ni wọ́n lọ lè wò létí odò Ọlọ́run ó dá a padà ó di méjì lẹ́nu ṣe rí àwọn wòlíì kan àwọn àfáà kan àwọn ẹlẹ́sìn kan àbáláyé kan àwọn kan gan sọ pé nínú Kìrìsìtẹ́nì tí wọ́n halẹ̀ wọ́n sọ pé ńjọ́ tí wọ́n bá rí kíní yẹn ṣe àwọn ò ní ṣe Kìrìsìtẹ́nì mọ́ àwọn padà ṣiṣẹ́ awo ẹni tí ìràwọ̀ wọn bá jẹ mọ́ tí wọ́n padà ṣe ń padà sọ fún wọn kì í sọ̀rọ̀ èyí ó di pọ́ǹtì tá a fi kalẹ̀ kí ni mo wí. ó di pọ́ǹtì tá a fi yẹn di ọ̀rọ̀ ọjọ́ mi. ó dọ̀rọ̀ tá a fi kalẹ̀ lọ̀rọ̀ kan ó wá rí bó ṣe rí nù Fìràwọ̀ náà parẹ́ Musa kọjá ta ló wà ń gbà náà Ọlọ́run ta ló wà lẹ́nu ta ni ó wà lọ́la ta ni ó wà lọ́tùnla wọ́n ń pète ọ̀tẹ̀ tí n bá sọ pé wọn ò pète ọ̀tẹ̀ irọ́ la pa èmi náà sì ti tẹnu mọ́ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ ṣùgbọ́n pọ́ǹtì tẹ wá fẹ́ gbọ́ tí mo dúró lé lórí pé ǹjẹ́jọ́ náà wáyé àbíjọ́ náà ò ní wáyé ńjọ́ tí mo sọ ti Buhari tó wà ń bẹ̀ yìí ṣé bí mo ní Jonathan ní ọ̀kọ̀ọ̀kọ̀ kì ó kí àbí ò kí pọ́ǹtì àkọ́kọ́ nù
ẹ̀kejì ńgbà mo sọ pé Yar'Adua ó ṣèjọba kò ní ṣe é tán ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó di méjì ńgbà mo ní Ọbásanjọ́ Ọlọ́run ó yọ kúrò nínú ìṣòro yìí yóò sì tún padà di ààrẹ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ìyẹn ni pépà tí ọ̀gá yín ń gbé ńjọ́ náà lọ́hùn ń ló fi kọ́ pé gbogbo ọ̀rọ̀ mi tí ó bá sọ lórí pépà ìmọ̀ sọ pé àrídájú wà lórí ọ̀rọ̀ bàbá yìí tọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ lè rí kó sì sọ gbogbo nǹkan lórí ọ̀rọ̀ yín fún yín ó wá dọ́dọ̀ mi jọ̀hún wá bá kábíyèsí kan wá ní wọn ní òun ní jọba òun sì wádọ̀ yẹn lóun ó jọba lù fúnra ara wọn wọ́n wá bẹ̀ òun níṣẹ́ pé kóun wá jẹ òun ti wà nínú ọba náà ọdún kẹta báyìí lọ̀gá yín jọ́ náà lọ́hùn fi wá sọ pé àrídájú lọ́rọ̀ bàbá yìí lónìí ọ̀rọ̀ tèmi pẹ̀lú pọ́ǹtì ni èmi ò ń yí padà èyí sì ní ṣàbòsí Tinubu kò kúkú lówó olówó tí ó fún wa ṣùgbọ́n àwòwò rẹ̀ tó bá fún wa gbà á o ṣùgbọ́n ṣe Ọlọ́run tó fún wa ní nǹkan tá à ń jẹ láti inú ìyá wa tí wọ́n tó bí wa tí ó tó ṣe lódodo ìyà ń jẹ àwọn èèyàn kí ni mo wí. ìyà ń jẹ àwọn èèyàn. Tabaléyà ò jẹ ènìyàn Nàìjíríà irọ́ là ń pa à ń sanná ní owó wa ò fálù owó wa ò ní fálù iṣẹ́ wa ò ní fálù àwọn tí wọ́n ń fọ léègbẹ́ 15 naira wọ́n fi ń yàgbẹ́ ń gbogbo tọ́lẹ̀tì lẹ́kọ̀ọ́ ní gbogbo ibi ta ni ó yàgbẹ́ 500 ní Nàìjíríà yìí kàràgbà náà ẹlòmíì ọ̀pàgbẹ́ mọ́nú pé kọ́lọ̀ mọ́jẹ́ òun orí ìgbẹ́yà tí lè ṣù tó bá lóògùn jẹ̀díjẹ̀dí yóò lọ́lọ́hùn níjó ṣiṣẹ́ ọmọ wa gba ti bàbá Alubarika o ọmọ wa jáde sínú ṣòkòtò rẹ̀ yeye oge ìyà ń jẹ wá o à ń sanná ní ṣùgbọ́n ká ronú gbọ́rọ̀ tí wọ́n tó ló ṣẹlẹ̀ sí gọ́fúnà kan nílẹ̀ Yíbò gbogbo oko àgbọn tó fi dọ́làsì nílùú òyìnbó lọ gbìn àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ sì bínú wọn lọ ké gbogbo ẹ̀ dànù. nílùú Yíbò ní Yímò ọ̀rọ̀ tó tún ṣẹlẹ̀ níjẹta sànánù ṣé gómìnà ni wọ́n ń bá jà àbí orí Ọlọ́run iye àwọn tí ó ṣiṣẹ́ ń bẹ̀ wọn ò jẹ́ wọn ríṣẹ́ ṣe mọ́ dúkìá ìjọba wọ́n bà á jẹ́ ṣé rí gbogbo àwọn tó ń bínú yìí ní tèmi ò bá sọ fún wọn pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ làákàyè wọn ọ̀dà èèyàn wa pléènì ọmọ pé tó ń bá forí sọlé ilé òwò àwọn tó wà ń bí òkú òun tó ń wà ń òkú ó sì wà ó dẹ̀ sí kí ló tì í síbẹ̀ ṣé ẹ̀mí gbogbo èèyàn tó kù sótú ẹ̀mí ẹnìkan èṣù ní ń bẹ lọ́kàn wọn èṣù lábẹ́ Ọlọ́run dákun má Jésù ò ráyè ìjọ náà wọ́n ń pètè ṣùgbọ́n lọ́hùn èmi tẹnu máa ṣẹ́ èmi náà mọ̀ pé wọ́n ń pètè mo sì sọ pé tó bá dijọ́ méje àwọn ò gbàṣẹ́ mi mọ̀ á bẹ Ọlọ́run tó bá wá dijọ́ wọ́n dìbò ọ̀rọ̀ wà tó sọ yíyóge ṣe bí gbà wọ́n sọ pé tí wọ́n bá búra fún ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n bá dìbò ta ni ó wọlé ta ni ò ní wọlé kí ni wọ́n ó ṣe kí ni wọ́n ò ní ṣe ṣe bí mo sọ pé wọ́n á dìbò èmi kọ́ ni mo sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ẹni Allah kí ni mo tún wí Allah kí ni mo tún wí Allah ò ní ọjọ́ ṣe níjọ́ náà ó wo bìkan àyà bẹ́ẹ̀ ní bínú ó ní nàmọ́ amúrùhù ìsọ̀rọ̀dọ̀sọ́yà àyàkùn làlàó kún fàyàkùn àjàpọ̀ ò ní ọyàn kí ni mo wí ìjàpá kò ní ọyàn yóò wá bímọ tó 8 àwọn ọmọ ó sì múyàn
sọ́mọ òòjọ́ kí ni ó wà fi sí bóòlù àjàpá tí wọ́n ń tọ́jú ọmọ àwọn ọmọ wọn wà tó síwájú ẹ̀ báyìí ó ní mo fi ń sọ pé àwa bàrùkú jọ kí ló ní bẹ́ẹ̀. bàrùbá àwọn ọ̀ràn bàrùbá ló ń mọ oògùn kì í ṣe tápà àwọn ni wọ́n ń wọgbó àwa là á rí jàpá ẹja ni tápà ó rí létí odò wọ́n mọ̀ nípa ẹja ìkùyà wọ́n mọ̀ nípa ẹja àrọ̀ wọ́n mọ̀ nípa gbogbo ẹja ọ̀sán wọ́n mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n nípa ká wọgbó ká jẹ́wé àwọn bàrùkú jọ ló ní ọ̀gbọ́n tí fílàní pè ládàpé wèrè kí ni mo wí. kí ló ń pè bẹ́ẹ̀. àdàpé wèrè tí fílàní ọba máa pọ́n wèrè lé wọn ní ládẹ̀ ló kọlù wàláì bó ti lọ inú gbóló ní ládẹ̀ ló kọlù kàngàn rí náà wọn ni àgé ṣe kàngàn rí wọn máa béèrè pé só ti ya wèrè ni wọn ní kí ya wèrè ládẹ̀ ló kọlù pé àlùjọ̀nú burúkú ni ló kọlù nínú gbó àjàpá ọmọ àjàpá ọmọ wa wo ojú àjàpá ẹyin ojú rẹ̀ ọwà máa yí báyìí yọwà máa yí báyìí pẹ̀lú iná mọ́ amúrù ìsọ̀rọ̀ dọ̀sáyà àyàkùn làlàó kún fáyàkùn ní ọlọ́run yóò sì máa dé ẹnu ọmọ àjàpá. nínú ojú. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá wá rí ọmọ kékeré ẹ rí i pé kinní kan funfun ọmọ jáde látẹ̀yìn ojú àjàpá sórúrúrúrúrú báyìí gbogbo yóò wá máa káàkiri bí ẹnu àwọn ọmọ rẹ̀ wọ́n wá ya hán báyìí ó dìgbà wọn bá yó kó tó dúró. látọjú ẹ. Masha Allah gbogbo tí ń bá rí lílè mi ó sùn orí bẹ́ẹ̀ bá wọn. sọ wá tó mọ̀ kó lákọ. ní àjàpá. bẹ́ẹ̀ ni òbínú ó tún wá ní akọ rẹ̀ ni wọ́n ń pè lálábàáhùn. mo torí wọ́n máa ń gùn ó lóbi ó lákọ agbọ́n ni ò lóbi ni ò lákọ. ní agbọ́n. bẹ́ẹ̀ ni kánnakánná ni ò lóbi ni ò lákọ kíní kan báyìí tó máa ń ní funfun láyà tó máa ń ní dúdú lápá ni wọ́n ń pè lẹ́yẹ kánnakánná ẹ̀yìn ẹlẹ́yin ní máa bàlẹ́ nínú igbó ṣùgbọ́n òun náà pẹ̀lú iná mọ́ amúrù ìsọ̀rọ̀ dọ̀sọ́yà àyàkùn làlàó kún fàyàkùn lẹ́yìn ìgbà tó bá yẹ kí ẹyẹ tó yé balẹ̀ rí ẹyin rẹ̀ tó bá ti pamọ́ nígbà tí ó bá pamọ́ ọmọ kànnàkànnà náà pẹ̀lú ẹ tó sọ fọlọ́n pé Allahu Akbar èyí oge owó kí ni mo wí àdúrà wúwo ọ̀rọ̀ wúwo ọjà ìmáàmù ni wọ́n ń pè ọ́ lóko ọ̀bájẹ́ wọ́n máa pè ọ́ lọ́lọ́hùn ọmọdé jẹ ìmáàmù ọwá ni wọ́n ń pè òun lóko ọmọdé jọba ó ní wọ́n bàbá ńlá rẹ̀ ń pè lóko ọwá ni wọ́n ń pè òun lóko kọ̀bájẹ́ wọ́n máa pè òun lọ́lọ́hùn aláìníròònù ara gáláàtì àwọn míì bẹ ọ̀rọ̀ ń bẹ lórí wọn wọ́n kàn kéwú àwọn míì kàwé àmì ìjọba ẹnikẹ́ni wọn ò ní làákàyè gbogbo tí wọ́n bá ṣe láyé ni wọ́n ó ṣe ọlọ́run mú ọjọ́ náà lọ́wọ́ mo tó sọ ọ́ lónìí ó jẹ má dùá bẹ́ẹ̀ni àdúrà jẹ mọ́rọ̀ wá bẹ́ẹ̀ni nàìjíríà jẹ má dùá torí bí ń pa wá ìyà ń jẹ wá nàìjíríà o ọlọ́run ó ṣàánú wa o ọlọ́run má fìyà jẹ wá sórí ọ̀tọ̀lọ́pá àsárèkì kí ni mo wí. ọ̀tọ̀lọ́pá àsárèkì rẹ̀. ọ̀tọ̀lọ́pá jàǹjàǹ ọ̀tọ̀lọ́pá ìbànújẹ́ ọ̀pá mẹ́tẹ̀ẹ̀ta ló wà lọ́wọ́ lọ. pa sáré kiri pa jọ̀njọ̀n pa ìbànújẹ́. ọ̀pá ìbànújẹ́ sórí jọ kòró bẹ̀rẹ̀ ń ọ̀pá àsáré kinu kí ni mo wí sórí gbogbo tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yíbò ńlẹ̀ Haúsá ọ̀pá àsáré kinu. sọwárí téèyàn bá kọ́lé tó bá wó tán bá ń yọ ọmọ ń bẹ̀ ọ̀pá àbànújẹ́ nù àtọ̀pá àsárékì àtọ̀pá jàǹjàǹ ọ̀tọ̀pá àbànújẹ́ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run dákun mọ́ náà wà nìkan bẹ́ẹ̀ Ọlọ́run torí pé fa ìnàmọ́ àlè yóò sì rọ̀ ìnàmọ́ àlè yóò sì
yóò sì rọ̀. Lẹ́yìn ìnira ìdẹ̀kùn ní kàn. Nàìjíríà wà nínú ìnira. Ọlọ́run dákun fi wá sínú ìdẹ̀kùn. Ọlọ́run dákun fi wá sínú ìdẹ̀kùn. Ọlọ́run fi wá sínú ìdẹ̀kùn. À ń bẹ lọ́wọ́ à ń dájọ́ fún yẹn pé Ọlọ́run ó jẹ́ kéèyàn ò ṣoríire, yóò sì ṣoríire. Ànábì ló gba béèlì gbogbo ara Mọ́kà gèfèrí ní gbogbo wọn. Ọlọ́run ò, mo dé lónìí ayọ̀ síwájú rẹ̀. Ọba Èkó yìí Rìlíwánù ìnàláhì Allahu akbar. Rìlíwánù ìnàláhì akbaru. A tó lè du ibẹ̀ fún Ọlọ́run ò, ọba Rìlíwánù, Ọlọ́run bá wa fi lọ́kàn balẹ̀. Ọlọ́run bá wa fi lọ́kàn balẹ̀. Ìlú Èkó, àwọn ọmọ Ìgbò, àwọn ọmọ Àgàtú, àwọn ọmọ gbogbo ẹ̀, Èkó lẹ wá o. Èkó ìṣèlú gbogbo o. Ó láwọn tí wọ́n kọ́kọ́ débẹ̀ o. Bàbá Bùdó ó níjọ́ tó dé kẹ́ni ó tó wá fún lélẹ̀ àlà kó tó débẹ̀, ó débẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run ọba lọ́ba tó ní gbogbo ilẹ̀. Kí ni o ní mo wí? Ọlọ́run lọ́ba tó ní gbogbo ilẹ̀. Ìdání péré ẹ̀ lẹ́rú. Kí ni mo wí? Ìdání péré ẹ̀ lẹ́rú. Ọ̀rọ̀ ò ní débẹ̀ lénìí. Mo tún fi yẹn náà pamọ́. Kí ni mo wí? Àtútọ́jú yẹn díjọ́ mi. Ìjọ táwọn yẹn náà gbọ́rọ̀ wọn ìdá fífi ń péré ẹ̀ lẹ́rú. Á padà sọ fáwọn àlejò tí ọmọ pẹ́ ni ó ti débẹ̀ ti pẹ́ ńlọ gáàmù. Sọ ọmọ pé mo sọ ń jọ́ sí pé àyè gba tápà ló kọ́lé ìkùnnú. Ẹja tó fi yẹn náà lẹ́bẹ̀ẹ́ ó tún dijọ́ mi. Ọlọ́run dákun ọjọ́ náà wọ́n rí bí aburú. Dákun sọ ọjọ́ ìdùnnú fún wa. Dákun sọ di ọjọ́ ìdùnnú fún wa. Gbogbo ète ìmọ̀ burúkú nǹkan burúkú tí wọ́n dẹ́lẹ̀ ńjọ́ náà ó wà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run. Wọn ò lè dábàá yìn lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Wọn ò lè dá wàhálà sílẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ahmed mo fọlọ́run sọ ọmọ Tinubu, Ọlọ́run dákun bá wa fi láyà balẹ̀. Ọlọ́run bá wa fi láyà balẹ̀. Ọlọ́run fi lé e lọ́wọ́. Ọlọ́run fi lé e lọ́wọ́. Ìkìlọ̀ kó gba àwọn òkèèrè, kó pe àwọn ọ̀rẹ́, kó pe àwọn ọmọ ọ̀rẹ́ látòkè òkun náà kí wọ́n wá ṣèjọba yìí. Mo tẹnu mọ́ ṣe ń sọ̀rọ̀ fún yàntì ni. Ń gbọ́ kó pè wọ́n kí wọ́n wá ṣe àwọn tí wọ́n ti jẹun yó yìí tó ẹ fi síbi iná wọ́n ti jẹun yó, ẹ tẹ́ fi síbi ọ̀nà wọ́n ti jẹun yó, àwọn tó fi síbi kíní ẹ gbà àwọn ọmọ tálíkà náà ṣiṣẹ́. Ẹni ọba yóò ní lọ gbé bá àwọn àgbòsì kan bẹ́ ń kọ́nà o tí wọ́n ti jẹun yó tó jẹ́ pé bíi ká burú ni wọ́n máa ń wá. Ẹni tí sògùn mọ́dàrí kan fọmọ eke náà ni ó pa. Gbogbo àwọn ọmọ tẹ́ ń kó tira ẹ̀yìn náà lẹ́ pa wọ́n. Àwọn náà ni ó hàn wọ́n lè mọ̀ torí àwọn bàbá wa ní ẹni sóògùn mọ́dàrí kan fọmọ eke ní ó pa. Ní tí ó yẹ kó ṣe náà ni ó ṣe. Gbogbo ọmọ tó bá gbọ́wọ́ bú níjọ́ náà Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ rẹ̀. Àṣẹ ẹ̀fẹ́ jà wọn ṣe ní sọ̀rọ̀ tá a fi dìbò tán. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Tó máa fi gbéjọba lé wọn lọ́wọ́. Tí wọ́n máa fi gbéjọba lé wọn lọ́wọ́. Kódà tán bá tó gbéjọba lé wọn lọ́wọ́ Ọlọ́run ó ṣàánú ìjọ náà. Ọlọ́run ìjọ náà ó jẹ́jọ́, ìjọ náà ó jẹ́jọ́. A sì tó rọ́rọ̀ sọ, a tó rọ́rọ̀ sọ. Ọlọ́run ní kàn wá lábùkù, Ọlọ́run ní kàn wá lábùkù. Gbogbo ọ̀tẹ̀ a rí ọ̀tẹ̀ o. Má jẹ́ kí mọ́rin èṣù ṣẹlẹ̀ wa lórí o. Wọlé ọjọ́ tí a ṣe àsọ̀rọ̀ ẹyọ kan tó dẹni àlìjánnà náà dákun mújọ́ náà lọ́wọ́ fún wa. Mújọ́ náà lọ́wọ́ fún wa. Ya jalujaluka haunaka ileka wa iyaka nasta'inu abadada awasa adaya kalamana safala karasata sangasa walahula wala quwata illa billahi aliyyazim. Ọ̀rọ̀ ńlá leléyìí kò ní kálukú ṣe kí ni kó mú tiẹ̀. Àdúrà tàgbà Elédùà ọba àṣẹdá àmúwọlé àṣẹ ọjọ́ náà aṣojú wa kò ní ṣẹ̀yìn wa a sì ní rògbò. Èyí la fi ń sọ fún yín wípé ẹ wá wẹbi dànù, ẹ wá solution sí ọ̀rọ̀ ayé yín lọ́dọ̀ bàbá Alubarika Aworawo dànù tí wọ́n kalẹ̀ sílùú Ìgbódù, bàbá oríta Ìgbódù, bàbá ti Gbódù nìkan. Ibikíbi tí ìwọ bá ti ń bọ̀, tẹ́yìn bá ti ń bọ̀, táwa bá ti ń bọ̀, ẹ make sure pé dé Ìkòròdú garage. Tẹ́ bá dé Ìkòròdú garage, àwọn tó lọ sí Ìjẹ̀dẹ̀ road ní kẹwò. Ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction. Ẹ bèrè bàbá Alubarika Aworawo dànù wọ́n mú yín débẹ̀. Tàbí ẹ pé 08023829492 08023829492 ire lójú owó ń rí o 08023829492 ire lójú owó ń rí o ire kàǹkà lọ́dẹ̀ oníkàlùkù wa ó dìgbà.
Okay, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.